Yomi Sars ló sọ bẹ́ẹ̀. Fọ́mọ yìí náà. Fọ́mọ yìí náà. Allahu Akbar. Ṣé ìfìdí ẹ̀ máa ń bless ẹ̀? Ẹ bless ẹ̀, Ọlọ́run ló ṣe léyìí, ọmọ náà ò lérò pé. Ẹ wá sọ fún mi pé wọ́n ṣe ń ṣe pati nílùú òyìnbó tó ń ṣe káàkiri l'Amẹ́ríkà ní UK everywhere ní. Mo kọ́kọ́ fẹ́ ṣe eléyìí náà. Ẹ kọ́kọ́ fẹ́ ṣe léyìí náà. Nínú bọ́ọ̀sì mi ẹ bá mú bọ́ọ̀sì mi lọ́dọ̀ màmí receipt machine yìí wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Ẹni yẹn mo bẹ́ẹ̀ kó tó gba 150,000 lọ́wọ́ mi ló bá dé lánàá. Òun nu. Torí gbogbo tí Ọlọ́run ò bá fún yẹn ẹ̀dá ò lè fún yẹn o. Ẹ̀dá ò lè fún yàn, ẹ̀dá kan máa darí. Mo ṣe program àná lára. Àná ni. Àbídá. Tí a lọ bà ní fídíò ní. Pẹ̀lú òkú Ọlọ́run tá a ṣe fún ẹ yìí, ìwọ náà ṣe ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lómi. Nínú ayé. Lẹ́yìn Abdulaziz àbúrò mi. Mi ìfẹ́ dàgbà kan sọ. Àti ilẹ̀ bàbá ẹ̀ ló fẹ́ jẹ yẹn. Ìwọ náà ṣe dáadáa. Ọ̀gá ìdá. Ọ̀gá ìdá ó ní bẹ́ẹ̀ bí 100+ ní ìjọ mọ̀. Ọ̀gá mi dá máa bọ̀ bí. Ọ̀gá mi dá wọn ní kẹ́hìn náà máa bọ̀. Ẹ bá ń gbé machine yẹn wá. Ẹ gbé machine náà wá, àmì dáre. Àmì dání ọmọ chairman wa. Ọmọ ọjà chairman wa. Ọmọ chairman wa ni chairman Ahmad. Dúpẹ́ lọ́wọ́ Alhaji wa Abdulwasi Alabi. Ọba tí ó fi gbọ́ wálé ẹnu jókòó sá. Díẹ̀ tó ń dínkù ní. Ìyá bàbá. Ìyá bàbá. Ahmad àwa náà ní tá à ń ṣe. Mọ́sálásí wa. Má gbé lọ. Mọ́sálásí wa torí ẹ̀ la ṣe gbogbo kìíní. Akí alẹ́ àti gbogbo pẹ́ǹtì tá a lò àti ṣíà yìí. Alẹ́ àti kìlọ̀ gbé gbogbo decoration. Àwọn náà ṣètò ẹ̀. Agbẹ́sìnga gbogbo Ahmad. Ọlọ́run ò ní fi. Ní opportunity wà travel. Ṣé kò ṣe oúnjẹ ni? Oúnjẹ ni. Oúnjẹ ni Ahmad. Wọ́n fún. Ni wọ́n ti fún arábìnrin láti ẹ̀lẹ́. Ọ̀nà lànà oúnjẹ lọ́dẹ̀ fún yín ọ̀nà làtọ́ fi lẹ́yìn lọ́wọ́ ẹ̀ ní ṣìnà ń bẹ̀. Amina. Kékeré lélẹ́yìí o. Kéré. Tó máa fi tó bí ọdún méjì mẹ́ta ẹ̀yin fúnra yín máa ṣe testimony gidi gbé. Àmì ẹ máa ṣe àmì. Kékeré tí wọ́n fún yín machine tí wọ́n fún yín òun ló jẹ́ kẹ́ dè èèyàn lẹ́nu. Ló di gba. Jẹ́ pé ọmọọṣẹ́ àti pọ̀ àwọn tó ń jẹun lábẹ́ yín àti pọ̀ àwọn tó ń fún lówó àti pọ̀ àwọn tó ń tẹ̀ ṣàánú fún àti pọ̀ lórí pé wọ́n fẹ́ fún yín ní machine yìí àti wọ́n pé machine tó fẹ́ fún yín ẹ̀rọ àyíká sọ̀rọ̀ mo fún yín lọ́dún méjì mẹ́ta sí bàtà wa testimony ayọ̀ lọ́wọ́ ní wàhálà kára lọ́gbọ́dọ̀ yìí máa jẹ́ mi. Ẹ bá gbọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan náà ẹ fún bí ọlọ́n tóbi lẹ́ẹ̀kan sí. Ẹ dàpọ̀ aláyè mo máa ń fọ́lù yín dáadáa bá a ṣe máa ń ka tẹ́lá tá à ń ta kàkà tó. Bí mo ṣe wá máa ń fọ́lù yín mo rí ẹ ń tẹ́ ẹ ti ta lọ́rẹ̀ tí ò rò pé òun lè rí láyé ti ya yín lélẹ́yìí mọ́ṣáláṣí yóò sì máa lọ láíláí. Ṣé bẹ́ẹ̀ náà ní sà wọ́n ní 2 million ẹgbẹ́ lọ́n tóbi. Alájì wa yìí Alájì wa Gbénga Márosẹ̀ Obama gbogbo olú Ìkẹjà Capital G ọmọ gọ́fúnà Èkó ẹbí ọlọ́n tóbi ọmọ Ṣèyí Tinubu wọ́n ní orúkọ ìyá wa tó jẹ́ ìyá yín náà èlò 1 million gbọ́dọ̀ ẹbí ọlọ́run tóbi wọ́n ní 1 million ó di 3 million mo mọ̀ wọ́n lọ 3 million bàbá wa ẹ̀ máa bọ̀ ẹ̀yin lẹ́ni kí wọ́n ṣáájú náà ẹ wá ẹsùnmọ́ bí wọ́n ní ara wọ́n ní magba FIRS ẹbí ọlọ́run tóbi jama. Yes sir, with due respect to your personality, what we want you to do, we want it to be very very significant. Ẹsùnmọ́ bí ẹ dàpọ̀. Hello sir. No. Afẹ́kọ́ ní tùmẹ̀ dàpọ̀.